Ìgbóhùnsókè. ṣé mi lẹ́ ń bá wí? Ìgbóhùnsókè bẹ́ẹ̀ ni. Ẹ kálẹ́. ok ẹ kálẹ̀ Abolóyè, a kú gbogbo ẹ̀ bí bó ṣe ń lọ. mo ti máa ń wo prógrámù yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà, mo máa ń wo bí gbogbo ẹ̀ bó ṣe lọ. Mo lè wà ń ta ìgbà mo dẹ̀ lè wà nínú ilé, so mo appreciate for me. Mo wò pé ok, nǹkan tí ẹ̀ ń ṣe yìí ó wà pa tẹ́ pé for my own in one side maybe 80% or 65% mo yìí support yẹ ó ń lọ, everything ó ń lọ. Then ọlọ́ba àkọ́bí ọlọ́ba ọmọ òkè ògùn jọ ní wá, mo ìgbìyànjú wọn mo láìkẹ́, ṣùgbọ́n ó wá nìkan bí nǹkan bí abí mélòó kan, ṣe understand, bí nǹkan bí márùn kan tí mo wò pé ó dáa. Mo bọ̀ ta ló ń pè ní ọ̀gẹ̀rà. So ó ní bí nǹkan bí márùn kan tí mo wò pé lórí ibi gangan lórí ọ̀dọ́ yìí, because many people ó rà àwọn gbìyànjú, ó rí many things tẹ́ ẹ̀ ṣe tó dẹ̀ yẹ pé ní side ìdìbò mi náà mo yìí èmi sì support yẹ, torí pé kí ni èèyàn gbọ́dọ̀ enlighten àwọn èèyàn for our children future lórí ibi tí àwọn ọmọ wa ń lọ láti lè jẹ́ pé kí ó put wọn high. Ṣùgbọ́n mo wò pé ó yẹ kí n convince totally pẹ̀lú ìgbésẹ̀ tí ẹ̀ ń gbé. Tẹ bá lè wò pé bí nǹkan bí márùn or bí mẹ́rin tẹ bá lè fi convince mi pẹ̀lú nǹkan tó ń ṣe, ìyẹn ìkíní. Then the second one ni pé àwọn nǹkan tẹ̀ ń arrange yìí, because tí ọmọ máa bẹ̀rẹ̀ eré ìje, ibo lèèyàn máa end sí. Téèyàn bá fẹ́ gbégbésẹ̀ kan, nǹkan báyìí ni láṣẹ òpókè kéèyàn gbégbésẹ̀ báyìí, ṣe understand. àwọn wa lù wọ́n fún wa níwèé ìgbélú, à ń fi ọmọ wọn. Sàwúdí tó gbẹ́sìn wá fún wa, kò sí àfáà àwọn bó ṣe mọ kéwú tó, kò lè rí ọmọ Sàwúdí fẹ́. Àdẹ̀jí kò yé wọn, àwọn pípù tá à ń tẹ̀lé yìí wọn ò nífẹ̀ẹ́ wa. Wáyé tí ẹni tí ò nífẹ̀ẹ́ wa lójú ayé tí gbogbo àjọ ń wò báyìí, tí ò nífẹ̀ẹ́ wa lé ayé yìí, kí ni confidence tá a ní wípé àlùjọ́nà tó wá ròyìn fún wa yẹn wọ́n máa nífẹ̀ẹ́ wa bẹ́ẹ̀. Nǹkan tá a ní kó yé ìran wa nìyẹn. Nǹkan tó ní lè sọ sí ọ̀rọ̀ tẹ bèrè nìyẹn. So kéèsì yòókù kò ní fàálẹ̀ àwọn mùsùlùmí àti jánẹ́sì wa lọ́wọ́. Tó wá bá yín sọ àwọn nǹkan márùn-ún tẹ́lẹ̀ kan fi ẹ̀ láìtì. ms ẹ dá wọn lóhùn, but Mr. Ọba Délé ó dàpọ̀dọ̀ yìí ni music ti ń wá, tẹ bá lè bá wa pọ́ọ̀sì music yẹn, à ń gbọ́ sound yẹn. ms ẹ dá wọn lóhùn, èmi náà máa sọ sí. àyà tí wọ́n ń play yẹn, ms gbọ́ àyà yẹn. mo gbọ́ alright, kí n tó jí pé máa lọ fẹ̀gbẹ́ lélẹ̀, Mr. Ọba Délé. Ọba Adélé, not Adélé, Ọba Adélé. À ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé Ọlọ́run tó dá ayé àtọ̀run kò nẹ́sìn. Wọ́n mú àwọn ẹ̀sìn yìí wá láti wá fi kó wa lẹ́rú ni. Allah kò kí ń ṣe Ọlọ́run tọ̀dọ̀ tiwa, ṣìgìdì òun ni Allah. Muhammadu òjíṣẹ́ ṣìgìdì ni, kò kí ń ṣe òjíṣẹ́ Ọlọ́run. A dẹ̀ ń ka Quran ní èdè abínibí fáwọn èèyàn wa láti jẹ́ kí wọ́n mọ̀ wípé nínú Kùránì fún ara ẹ̀, Kùránì sọ wípé a máa rán òjíṣẹ́ kọ̀ọ̀kan sí ìran kọ̀ọ̀kan pẹ̀lú èdè ẹnu wọn, pẹ̀lú ahọ́n wọn, tó fìdí ẹ̀ múlẹ̀ wípé Quran, Hadith, Allah, Muhammadu kò sí fún ìran Yorùbá. A dẹ̀ sì ń rí wípé Ìsìláàmù yìí ó ti wọ àwọn èèyàn wa lára. Àwọn Fúlàní dẹ̀ ti ń lo ẹ̀sìn Ìsìláàmù yìí láti gba ilẹ̀ wa. Tá bá wo ilẹ̀ Haúsá, wọ́n ti kọ́ńkà wọn, Ìsìláàmù ni wọ́n lò wọlé.
tá a bá wo Ìlọrin wọ́n ti conquer Ìlọrin, Islam ni wọ́n lò wọlé. Wọ́n dẹ̀ ti ń spread káàkiri, wọ́n ti ń fẹ́ àwọn obìnrin wa. Ẹ mọ̀ pé nínú Islam, òfin Islam ni wípé ọkùnrin Islam lè fẹ́ anybody tí ó bá sínú Islam. Àmọ́ ọkùnrin láti ìta kò lè wá fẹ́ obìnrin nínú Islam torí pé wọ́n fẹ́ máa pọ̀ sí i. Tí wọ́n bá ti wá pọ̀ dáadáa, tí wọ́n ti lè overpower àwọn èèyàn tó kù, wọ́n máa pa àwọn tó kù ni. Wọ́n á dẹ̀ gbé ṣẹ̀ríà lé wọn lọ́wọ́. So la ṣe ń sọ fáwọn èèyàn pé Islam oko parun ni fọ́mọ Yorùbá. Allah kò kí ń ṣe Ọlọ́run tọ̀dọ̀ tiwa. Torí Allah máa ń kọ́ ẹ̀yin ọmọ, á kọ́ ẹ̀yin ẹ̀ síyà. Á kọ́ ẹ̀yin ọkọ, á kọ́ ẹ̀yin ẹ̀ síyàwó. Á kọ́ ẹ̀yin ọ̀rẹ́ méjì, á kọ́ ẹ̀yin ra wọn, wọ́n máa kọ́ ẹ̀yin ẹ̀ síra wọn. So Allah dàbí pé bí Sátánì, bí àjogún burúkú tó yẹ pé oòrò ló yẹ kí àwọn ọmọ Yorùbá fi lé. Láfikún, a dẹ̀ ń jẹ́ kó yé àwọn ọmọ Yorùbá wípé àlùjànnà iná tí wọ́n ń ròyìn irọ́ lásán ni, is a state of mind. Ilé ayé yìí náà ni àlùjànnà àti iná wà. Gbogbo ẹ̀san nǹkan tá a bá ṣe, ilé ayé yìí náà láti máa kẹ́san ẹ̀. Kò sí àlùjànnà kankan bí kankan. Ẹni tó bá sọ wípé ibì kan wà níbì kan tó tún gùn ju ilé ayé yìí lọ, kẹ́ni yẹn mú sniper kó máa lọ kó fi àwa tó kù lẹ̀ sílé ayé. So a dẹ̀ mọ̀ pé Ọlọ́run ó wà merciful, tá a sọ pé ó nífẹ̀ẹ́. Irú Ọlọ́run bẹ́ẹ̀ ò wá lè dá iná síbì kan tó náà fẹ́ fi jó wa. Ọlọ́run tó jẹ́ pé ká tó wá sáyé ó ti mọ̀ nǹkan tá à ń bọ̀ wá ṣe láyé. Gbogbo bá a ṣe máa rìn, ọjọ́ tá a máa kú, everything ló ti wà lákọsílẹ̀. Ṣé irú Ọlọ́run bẹ́ẹ̀ ló máa wá lọ dá iná lẹ̀ síbì kankan? Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Irọ́ lásán. So mi wá mọ̀ bóyá Mùsùlùmí ni, bóyá a fẹ́ counter àwọn nǹkan tí mo sọ yìí. Muslim ni wọ́n MS. Okay. Muslim ni wọ́n. So bóyá gbogbo àwọn nǹkan tí mo sọ yìí pátápátá tẹ́ ẹ bá wá sọ pé kò rí bẹ́ẹ̀, ibẹ̀ yẹn ni a ti máa wá jọ wò pé ẹ jẹ́ ká jọ tójú bọ̀. Àwa jọ mú Kùránì, àwa jọ gbọ̀n, àjọ gbọ̀n báyìí. So ibo ni ẹ fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ nínú nǹkan tí mo sọ? Mo sọ wípé wọn ò ní rán òjíṣẹ́ kan sí àwọn èèyàn àyàfi pẹ̀lú èdè àwọn ẹnu wọn. Ṣé Muhammadu gbọ́ Yorùbá? Báwo náà ṣe fẹ́ rán sí wa? Bọ̀ kí n tó gbé máìkì lẹ̀, mo máa bí yín ní ìbéèrè kan torí mo rí pé bàbá wa lẹ jẹ́. Mo dẹ̀ mọ̀ pé ẹ ti marry, ẹ ti bímọ. Ẹ jẹ́ ká wá ṣe báyìí. Ẹ bí ọmọ 5 gẹ́gẹ́ bí òbí dáadáa tẹ́ ẹ jẹ́, òbí rere. Nínú àwọn ọmọ 5, ìkan sọ Dutch, ìkan sọ French, ìkan sọ Chinese, ìkan sọ English, ìkan dẹ̀ sọ Yorùbá. Àmọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí òbí, èdè 5 lẹ gbọ́. Ǹjẹ́ máa sọ fún àwọn ọmọ 4 bẹ́ẹ̀ wípé èdè ọmọ 5 yẹn òun ni kọ́ máa fi bá yín sọ̀rọ̀ tó bá fẹ́ fi bá yín sọ̀rọ̀ as a good parent? Ǹjẹ́ máa sọ bẹ́ẹ̀? Kí n fi yẹn gbé máìkì lẹ̀. Ok, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé ẹ̀ ń gbọ́ mi ṣá? Kẹ́ tó gbé máìkì sílẹ̀, one point of connection, correction, Mr. Olówó, àbọ̀yá Olówó, kí lorúkọ ẹ̀? Olówó Èkó. Ẹ má bínú, ṣé Adélé Tèkó ní yín ni? Ọba Àdèlé, òun náà èmi ń ṣì ń bọ̀ lórí ẹ̀, but ká má No, because bẹ́ẹ̀ ṣe pé lẹ́ẹ̀kan yẹn pé Ọba Àdèlé, so ọmọ Èkó lè mi. Ọmọ Èkó ni mi ló jẹ́ ìbéèrè ló jẹ́. Ọba Àdèlé. So kí n lè dá yín padà lórí ìyẹn, èèyàn kì í jump tó pókè ẹni bí ṣe rẹ́ni yìí bí ṣe rí nǹkan tó ń ṣe kó dàbí pé ẹ̀sìn báyìí ló ń sìn. à ń gbọ́ àyà tẹ̀ ń play ni àdèmọ́ kí ẹ má bínú. Mi jump à ń gbọ́ lárúbáwá tẹ̀ ń play ni ẹ má bínú. No, ẹ jump ní ká tó sọ pé Muslim ni wọn. So nǹkan tí mo fẹ́ mú jáde irọ́ ẹ̀ no kò sí wàhálà. So nǹkan tí fẹ́ mú jáde mẹ́rin ni pé ní ibi tí mo ti wá 3 òun lè àwa ń ṣe. Ìdílé mi ẹni tó bá ti jẹ́ ìdílé kìíní o lè base lórí ẹ̀sìn kan, but normal one níbi tí mo wà yìí mo lọ sí church, but mo mọ̀ ń pa Muslim, then mo fèsì lórí ìbílẹ̀.
ó ti yẹ yín sìn. So tá a bá ń sọ̀rọ̀ lórí ìbílẹ̀ gan bíi almost 45% or 55%. kọ ṣé bẹ́ẹ̀ ṣe wà Because mo yìí gbé Libya wọ́n dẹ̀ lo ẹ má different ẹ má different thing ẹ má bẹ́ẹ̀. ẹ má wọrí bẹ́ẹ̀ ṣe wà yìí ọmọ yín Okay. ọmọ ọdún mẹ́fà ṣé ẹ lè fi Bẹ́ẹ̀. lọ́kọ kí bàbá bíi 50 bàbá 50 something years kó fẹ́ Àwọn ọmọ nǹkan tí mo yín. kọ́kọ́ béèrè bíi márùn-ún yẹn kọ́kọ́ mú jáde fún mi my chairman kó tó di pé a tẹ̀síwájú lórí question. ok Èmi ibi náà sì ibi náà question mi ti fẹ́ béèrè. ok number one kí ms tẹ̀síwájú ẹ̀sìn wọn ní kẹsàn-án nǹkan tó ṣe. mo sọ yìí no nǹkan alákọ̀ọ́kọ́ tí mo sọ mo ní wọ́n ní a ò ní wọ́n jíṣẹ́ kan fún wọn padà pẹ̀lú èdè wọn àbí ẹni kí n mú yẹn jáde Okay. àbí ṣé nǹkan tẹ́ ẹ̀ ń sọ nìyẹn kí n máa mú Quran verse yẹn jáde. Lára ẹ̀ náà kò mí máa mú lára lè ẹ̀ mú níbọ̀ wọ́n jáde. ní gbọ́ wọn nǹkan tó ṣe wọ́n láwọn ti máa ń gbọ́ wa gbọ́ wọn nǹkan tá a máa ń lò ṣe ẹ máa mú jáde. inú bọ̀ tó bá jẹ́ pé wọ́n ní kẹ́ máa gbé ní Libya yẹn kọ́ kẹ́ má wá sí Europe ṣẹ́ lè gbé ń bẹ̀. Ṣé pé bí wọ́n ní kí n máa gbé níbẹ̀? Ṣé rí téèyàn bá ti jẹ́ tẹ bá ti jẹ́ dúdú tẹ́lẹ̀ jẹ́ foreigner tẹ́ bá pẹ̀lú ẹni traveller ẹ lè gbé ń bì kan throughout life. no Ẹ lè gbé ibi tẹ wà níbì yẹn kan ẹ ní máa gbé throughout níbi life ìbò tẹ yín. wà yẹn ẹ lè gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá yẹ fẹ́ but any Arab Ẹ. country ẹ lè gbé ń bẹ̀ ẹ jẹ́ ká sòótọ́ fún àwọn tó ń gbọ́ wa. Àbí lákọ̀ọ́kọ́ nǹkan kí n tí tó ẹ rí pé yín náà lè tún dára yín lọ olówó it's okay it's okay chairman. sir. àwọn tó ń gbọ́ wa la fẹ́ kọ́ mọ̀ ó yẹ ẹgbẹ́ òsókè ms. lákọ̀ọ́kọ́ kí n tó ká tó gbé tojú alákọ̀ọ́kọ́ kúrò ẹ mo sọ pé ó máa ń kẹ̀yìn èèyàn ó máa kẹ̀yìn ara wa ó máa kọ́ síra wa ẹ jẹ́ ká wo àyà tó wà lórí òkè yìí Quran 9 verse 123 Quran Quran 9 kí ni? verse 123 ẹ wo òun yẹn lójú screen 9 Quran 9 verse Ẹ lè máa pè 123 because ó kéré díẹ̀ o. alright Quran 9 Okay. Quran 9 verse 1 to 3 wọ́n ti fẹ́ ṣí lọ́dọ̀ wọn. ṣé ẹ ti débẹ̀? Ṣé lè ṣe Surat Minab àbí No, Muzani àbí kí lorúkọ ẹ̀? At-Tawbah Quran chapter 9 yorùbá wà ní ìyá big joe. At-Tawbah Nígbà tí mo wò láti ibi kí n wo orí ilé tó wà. bẹ́ẹ̀ mo yẹ ti gbé sójú screen ìyẹn ló dẹ̀ máa já jẹ́. Ẹ kò sí wàhálà ẹ kọ́ntínẹ̀ máa kà kí n máa fi yẹn wà. Mò ń gbọ́ yín. Mo wà pẹ̀lú yín. mo fẹ́ kẹ́ ẹ rí òun ló máa da sódà tàbí kẹ́yìn kà fún ara yín látọ̀dọ̀ yín àwọn èyí tá a máa ń gbé jáde wọ́n sọ pé àwa la kọ́. Ok. ní fóònù méjì ẹ bá ní Mo fóònù máa ní méjì ẹ fóònù kò yẹn lè ti tẹ. kú. Fóònù mi kejì yẹn ti wá ẹ lò. ta Mò ń fún bọ̀. ìyàwó yín ẹ má bínú. Àwọn ti sùn bí náà ẹ hàn pé bí wọ́n ṣe sùn yẹn náà Europe ló da làwọn ẹ àwọn máa ti sáré sùn. já fún wọn lónìí. lọ́yìn yẹn ló máa dà òótọ́ ní 185. Yes ms ń na mo ṣe ti bẹ́ẹ̀ ni kò sí wàhálà bàbá mi. bẹ́ẹ̀ ni ẹ ṣe Quran fún 185. 185. Mo ń bọ̀. verse 123 ṣé ẹ ti dé ṣé 9 lẹ́wà jà? Mo ti rí 9 but mi ti the 185. 123 Oh. Tawbah. Okay. 9. Surah Tawbah. Then 123 okay. 1, ṣé ẹ 2, ti 3. débẹ̀? Yes Mo ti 123 débẹ̀ but mo fẹ́ jẹ́ 1, 2, 3. okay. Comment section bá wa power tap comment kan fún ká tó ka ẹyọkan yìí ti débẹ̀ wọ́n ti comment ṣe ń sáré báyìí àwọn èèyàn tó wà ní comment section yìí ò ṣeré o ẹ ti débẹ̀ sà Okay, ó dà pé bẹ́ẹ̀ mo dé. ó yẹ Ó ká bẹ̀rẹ̀ yẹ láti ká sà ṣùgbọ́n. Ṣóhun ni? ẹ̀yin olùgbàgbọ́ òdodo ló bẹ̀rẹ̀ Okay. Irọ́ o. 123 Ṣùgbọ́n àwọn 1, 2, 3. Okay. Mo bọ̀. yeah 123 Okay. Mo ti rí. Mo Quran ti wà ń bẹ̀. 9 1 2 3 bẹ́ẹ̀ ni wọ́n ti rí ó Yes, yẹ mo ti ká wà ń bẹ̀. Okay. ó yẹ ká Ẹ̀yin ẹni tí ẹ gbàgbọ́ ní okay. ó yẹ ká Ẹ̀yin ẹni tí ẹ gbàgbọ́ ní òdodo. sì fún yín ẹ̀yin mùsùlùmí òdodo Okay. No, chairman, ẹ má á fata lè sí. yí àwọn èèyàn ní Ẹ̀yin fátásì kò sí wàhálà. Okay. Ẹ̀yin ẹni tí ẹ gbàgbọ́ ní òdodo. Ẹ ẹ̀yin máa mùsùlùmí òdodo
ẹ má bá no jagun àwọn ẹ ẹni máa ní tí ẹ máa ní o ẹ máa jà ẹ jà ẹ ẹ má jà ẹ má ẹ ẹ má bá ẹ jẹ́ ká sọ Yorùbá yẹn fún yín dáadáa ẹ lọ máa jà ok pẹ̀lú àwọn tí ó gbàgbọ́ kò sí ẹ lọ máa jà ń bí o nǹkan kí tí wàá ló mo wà rí ní ni ẹ jà ok ẹ jà àbí ẹ jà ẹ má bá jagun bóyá àwọn ọ̀dẹ̀ wá kọ́ òun dáadáa náà ń bí ẹni ẹ ẹsẹ má ẹjẹ bá ẹ mọ ọkọ jagun dáadáa ok ẹjẹ bá yín túbẹ̀ yẹn ẹ má bá ẹ̀yin jagun mùsùlùmí àwọn òdodo ẹni tí ó ẹ Mm. ẹ lọ jà pẹ̀lú àwọn aláìgbàgbọ́ tó wà láyìíká yín ṣé bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ sà tó bá ẹ pẹ́ ẹ tún ní wò kí lorúkọ ẹ̀ kí n snap no ẹ̀ ẹ má ṣe kẹrin yọnu so ok ẹ nǹkan tún kà tẹ̀mí wà lẹ́ẹ̀kan náà sí ẹ̀ ok kò sí ok wàhálà ẹ jẹ́ ok pa ok máìkì yẹn pa ẹ no ṣé ẹ ṣé má kí n bá gbé yín sí ẹ big má screen bá jà bàbá ṣé yes sir ṣé kí n gbé yín sí big screen kẹ́ wá ok show kínní yẹn ká wá kà ẹjẹ live. ọkà ẹ gbé wọn sí bísíkì ẹ jẹ́ kó kà ok fún àwọn ẹmẹsẹ ẹ jẹ́ ká dákẹ́ no tẹ bá ní pé kí n show yín ni kẹ́ lè rí no nǹkan tó ẹ wà kà rẹ̀ no àgbà yín gbọ́ ẹ kà ó yẹ ok ẹ kà sà ẹ kà sà kò sí wàhálà ẹ má bá jagun àwọn ẹni tí ó wà ní àrọ́wọ́tó yín nínú àwọn aláìgbàgbọ́ àti kí wọ́n lè rí ìmúra ìjà ní ara yín àti kí ẹ mọ àmọ̀dájú pé Ọlọ́run ń bẹ pẹ̀lú àwọn olùpáyà. Mo ti láàdá ṣe bóun no nìyẹn kẹka English ẹ ka English ẹ náà English ẹ̀ ò sí mẹ́ just Yorùbá ok àti Arabic ni wọ́n fi ẹ kọ́ jẹ́ ló wà ń bẹ ẹ ṣé jẹ́ lè kí ka mi lárúbáwá yà bẹ́ẹ̀ ok lè ka ẹ jẹ́ kí mi ka irọ́ ṣé lè mi ka Yorùbá lè lá kà mo sọ fún yín ok Christian ok gan lèmi ms ẹ but gbé mo síta dú kọ́wọn èèyàn rè ẹ gbé síta ẹ jẹ́ kí gbogbo ayé rè ok mm. ìyẹn mo ní tẹ bá lè rí lè rí nǹkan tí wọ́n kọ síbẹ̀ but kò sí wàhálà ẹ máa sọ tọdọ ẹ máa ka tọdọ yín náà. ẹ jẹ́ kí mi wá ka Yorùbá yìí bí. mi ò doubt nǹkan tẹ́ ń sọ o mi ò doubt ẹ nǹkan tẹ́ ń ṣe kí lórúkọ ẹ o ṣe mo understand mọ̀ but ẹ jẹ́ kí n ka Yorùbá yìí bí ẹ lè tẹ bá ti ka níbí báyìí náà kẹ wá padà gbé Kùránì síṣẹ́ gbọ́ kí àwọn èèyàn máa tó lò gbọ́ láti ní Yorùbá Kùránì mi fẹ́. wọ́n ní ẹ̀yin tí ẹ gbàgbọ́ lódodo Ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́. ẹni sùúrù láì ṣe ògèdègbè gbógun gbòòrò ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín tí wọn kì í ṣe mùsùlùmí tí wọn gbàgbọ́ ẹ bùrẹ jẹ gbé sókè Kí wọ́n rí ilé koko lára yín. ṣé ẹ̀yin èèyàn mi ṣé ẹ ń gbọ́ yẹn ọmọ Yorùbá ẹ jí kí wọ́n dẹ̀ máa rí ilé koko lára yín kẹ́ ẹ máa dún mọ́ wọn ìwọ̀n bí ajá àkókò ajá elékuru ẹ gbé Kí ẹ sókè. sì mọ̀ pé dájúdájú Allahu wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. ṣé ẹ gbọ́ kẹ́ ẹ sì dúró kẹ́ ẹ mọ̀ pé Allah wà pẹ̀lú yín tẹ́ ẹ bá ti ṣe gbogbo nǹkan tó sọ yẹn o kẹ́ ẹ lọ máa bá àwọn tí ò kì í ṣe mùsùlùmí tó wà láyìíká yín kẹ́ ẹ máa bá wọn jà kẹ́ ẹ lọ Now máa yọ wọn lẹ́nu kẹ́ ẹ máa dún mọ́ wọn bí ajá elékuru kọ́ bá yín nílé koko. Ọba Àdèlé ká tó kọ́ntínú ǹjẹ́ Ọlọ́run lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. ẹ dájọ́. Ọlọ́run mi ò sọ pé Ọlọ́run sọ bẹ́ẹ̀ but nǹkan tẹ́ ń ṣe kí lórúkọ mi wàá mọ̀ mi mọ̀ bóyá èyí tẹ́ ń ka yẹn bóyá yàtọ̀ síbi but pronunciation nǹkan tó wà bẹ́ẹ̀ yẹn ó yàtọ̀ sí nǹkan tó wà bí ẹni sùúrù wọ́n ní ó yàtọ̀ àbí ẹ bóyá mọ̀ tá kì í máa ṣe ṣe yín Ṣé kí n ká no ms ẹ ṣe báyìí ms wọ́n ní nǹkan tá a yàtọ̀ sí tọ̀ wọn ẹ̀wọ̀n kan tó máa ṣe lélẹ̀ bàbá ọba ẹ̀yà ní fọ́tò ẹ̀yà kẹwàá fi sójú screen yín kàkà láti bẹ̀ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ ṣe. ẹni sùúrù Mr. Lo ẹ má ṣe understand so one on one ẹ má turn ẹ má ó ti yé so tẹ bá lè rí báyìí the other phone mi ó ti off ṣe understand tẹ bá rí báyìí bóyá pronunciation tó kọ sínú tibẹ̀ yẹn bóyá ó yàtọ̀ síbi ẹ jẹ́ kí wọ́n change kí ni yín sí bá kámẹ́rà kẹ wá gbé sí ẹ má sọ ara yín bá kámẹ́rà bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ sọ Quran yẹn direct. mo ń bọ̀ náà ẹ ṣe. mo ní fẹ́ fi sí bá kámẹ́rà o ok mo ń bọ̀ no. ok ẹ ti ọ̀pù kámẹ́rà yín bẹ́ẹ̀ hàn. Kùránì ti pólísì méjì báyìí. ṣé ẹ̀ ń rí ṣá. Ẹ ti ọ̀pù kámẹ́rà yín. ẹ ti pa kámẹ́rà yín. ok ó yá gbé súnmọ́ Yà ṣé ẹ̀ ń rí. mo ti rí.
ẹ ti rí bíbẹ̀ yẹn ó yẹ kàkà báyìí lọ ó yẹ ẹ̀mẹ̀sẹ̀ kàkà jọ tu. ẹ̀yin ẹni tí ẹ gbàgbọ́ ní òdodo. ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ lódodo. ẹ máa bá jagun àwọn ẹni tí ó wà ní àrọ́wọ́tó nínú àwọn aláìgbàgbọ́. no ẹ̀yin ní kọ́ máa bá jagun lẹ́sọ̀ ẹ̀yin kọ́ máa bá jagun àwọn èèyàn gbọ́ ẹ̀yin ní kọ́ máa bá jagun ẹni sùúrù ẹni kọ́ máa bá jagun ibi bá wọn ní kọ́ máa bá jagun àwọn tó wà lárọ̀ọ́wọ́tó yín. ẹni kan jí kẹ́mi sí káàtó. ẹ jẹ́ ká tiẹ̀ kádélẹ̀ ms ẹgbẹ́ sókè kádélẹ̀ kẹ́ gbọ́ wáyé dáadáa ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo. ẹ̀yin tí ẹ gbàgbọ́ lódodo ẹ̀yin mùsùlùmí. ẹ máa bá jagun àwọn ẹni tí ó wà ní àrọ́wọ́tó yín nínú àwọn aláìgbàgbọ́. ẹ máa bá wọn jagun àwọn èèyàn tó wà lárọ̀ọ́wọ́tó yín tó jẹ́ aláìgbàgbọ́. ẹ gbé sókè ms. ẹ continue. àti kí wọ́n lè rí ìmúra ìjà ní ara yín. ẹ gbé sókè àti kí wọ́n lè rí ìmúra ìjà ilé kókó kẹ́ ẹ dúró ṣinṣin lára yín. àti kí ẹ mọ̀ àmọ̀dájú pé Ọlọ́run ń bẹ pẹ̀lú àwọn olùpáyà rẹ̀. ẹ máa wẹ àti kí ẹ mọ̀ dájúdájú pé Allahu ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀. ẹ mọ̀ pé Yorùbá Èkó wà Yorùbá Ìbàdàn wà bọ̀ ibi báyìí sẹ́yìn ní kọ́ má bàa jagun lẹ́sọ̀ ṣẹ́ ti ní báyìí sẹ́yìn. ẹni tó tú kínní àwọn alábòsí yẹn ló tú kínní ẹ pé Ọlọ́run. bọ̀ wọ́n tún ìtú so Mr. Ọba Adele ṣe pé ọ̀tẹ̀ ká ẹ̀yin ò ká dáadáa. ẹni kọ́ má bàa jagun lẹ́sọ̀. ẹ jẹ́ ẹ̀mẹ̀sẹ̀ báwọn sọ̀rọ̀ ẹ jẹ́ pa máìkì. ẹni sùúrù eléyìí tí ẹ̀yin kọ́kọ́ ká tẹ́lẹ̀ ẹ wo difference ẹ wo ó yàtọ̀ sí eléyìí tí mo tẹ́mi ká. nǹkan náà ni wọ́n jọ ń mo understand ibi tí ẹ ti ń bọ̀ mo understand nǹkan tẹ̀ ń sọ. so no ẹ̀yin Mr. Olówó tán pé bí a mo change ẹ̀ then mo ń bọ̀. tí ì dá mi lóhùn. ms ẹ jẹ́ kọ́ lọ sí 495. a máa lọ síbẹ̀. no àti ìyanjú ilé ẹ jẹ́ àyanjú ilé náà ẹ jẹ́ àyanjú ilé. ìbéèrè mi sìn ní pé Allah ń sọ nínú ibẹ̀ yẹn pé ẹ̀yin mùsùlùmí tẹ́ gbàgbọ́ nínú Allah ẹ máa bá àwọn tí kò bá kí ń ṣe mùsùlùmí ẹ máa bá wọn jà àwọn tí ó bá wà lágbègbè yín bóyá bí mo ṣe wà nísìn kí n jẹ́ muslim kí neighbor mi kó má jẹ́ muslim ó ní kí n máa kanra mọ́ kí n jẹ́ kó rí ilé koko lára mi kí n jẹ́ kó mọ̀ pé mo ti múra ìjà lẹ̀ ẹ understand kí ni ẹ jẹ́ kó mọ̀ pé ìmúra ìjà wà pé anytime ti kanra bí ìgò ó ti yé yín. ìbéèrè mi wá ni wípé ẹ sọ pé Ọlọ́run amọ̀pọ̀ Ọlọ́run ló dá everybody ló dá mi ló dá neighbor mi ló dá everybody. ǹjẹ́ Ọlọ́run lè sọ irú ọ̀rọ̀ tá a kà yìí? For my own view everybody náà mọ̀ pátápátá kò sí ẹni tó máa sọ fún èèyàn létí kò sí kéèyàn má mọ̀ pé Ọlọ́run ò lè sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn ìyẹn ẹgbẹ́ kan everybody even gan èmi àtẹ̀yìn ẹ mọ̀ kọ́ ẹ̀yin everybody mọ̀ kọ́ Ọlọ́run ò lè sọ ṣùgbọ́n on a good day ṣé kí n fi kan kún ẹ̀ máa continue on a good day èmi kàn láìdíà pẹ̀lú anything Quran anything kìíní ni ó ṣeé ṣe according to my man sọ ó ṣeé ṣe tó yẹ pé ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe tó yẹ pé ó níbi tí wọ́n ti ń bá a bọ̀ kó tó di pé wọ́n dé irú nǹkan báyìí. ẹ gbọ́ ṣe gbà bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀. ẹ gbọ́ àyà yẹn lẹ́ẹ̀kan sí i kẹ́ ẹ lè mọ̀ pé mo ń bèrè ni kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀. kẹ́ ẹ lè mọ̀ pé kò rí bẹ́ẹ̀ mo ti ṣe fẹ́ tún àyà yẹn kà lẹ́ẹ̀kan sí i ó ní ó ń fún yín ní directives ni ó ń pàṣẹ fún yín ní nǹkan tó fẹ́ ló ń sọ fún yín. ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ẹ̀yin mùsùlùmí ẹ máa gbógun ti àwọn tí ò bá gbàgbọ́ lára ní agbègbè yín. ẹ̀yin mùsùlùmí òdodo ẹ máa bá àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí jà tó wà lágbègbè yín ẹ máa bá wọn jà. ṣé mo kò sọ pé bí atẹ bá fẹ́ jọ jà ṣé mo kò sọ bẹ́ẹ̀ ẹ gbé sókè àjánà sí yín wà níbí. tó ti yé yín báyìí ó yá ẹ jẹ́ ká tún wá lọ síbòmí. Kùránà yẹn lọ síbòmí mú kan ẹ jẹ́ ká dúró síbẹ̀ so a máa lọ síbòmí nísinsìnyí kí ó má dàbí kí mo dá yín dúró ṣẹ̀nàstán ni pé
tẹ́ bá máa kà á náà ẹ máa kà ẹ máa understand ṣùgbọ́n ẹ rí pé eléyìí sì tó wà ń bì ó yàtọ̀ ó differentiate pronunciation yẹn ó yàtọ̀ díẹ̀ ṣùgbọ́n olówó àjàsà ata táwọn ń fi sí gan tó bá jẹ́ bí náà fi sí àwọn tó ń make sure wọ́n fi bí sí. ọba àdèlè yẹn má bínú ọba àdèlè ẹ jẹ́ ká ṣe báyìí Akànbí ọba àdèlè ìgbà tẹ́ wọlé ẹ sọ pé Òkè Ògùn lẹ ti wá Èkó lè mi ìsàlẹ̀ Èkó lè mi ẹ mọ̀ ìsàlẹ̀ Èkó lè mi ṣé ta bá ń sọ Yorùbá ṣé ẹ̀ ń pọ́n wọn míì kò ní ẹ pé ilé ìgbé tí yín lọ́ba káwá gbé tiwa lọ́ba bọ́ a máa gbọ́ra wa yín sóyè yín yẹn ẹ máa gbọ́ ẹni tó kọ Kùránì tẹ́yìn gbé dání yẹn ó lè jẹ́ ará Èkó tèmi ẹni tó kọ ti ọ̀dọ̀ MS ó lè jẹ́ Òkè Ògùn lọ́dọ̀ Àkànbí àpẹẹrẹ ni mo mú wá mo ń ṣe pé nǹkan kan náà ló wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni tá bá wá ń sọ Yorùbá náà kò sí gbogbo Yorùbá general Nàìjíríà pátápátá ọ̀tá jẹ́ Yorùbá ni pé tó bá ti jẹ́ àmì a ọ̀ àmì ha ló wà ń bẹ̀ kò tún ní ká tún fi a méjì sí so ẹ jẹ́ ká bọ́ sí the next topic ìyẹn Mr. Olówó ni mo ń bá mi. brother Dele àbá mi. ẹ má bínú ìkan tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ yín sí ni pé àyà Quran tẹ kàtẹ́ tán kà yẹn sí sáwọn mùsùlùmí tẹ̀lé kínní àbọ̀ tẹ̀lé. ṣé pé láti máa bá àwọn èèyàn jà láti máa gbógun ti. láti máa gbógun ti àwọn tó ń ṣe mùsùlùmí ẹgbẹ́ wọn tó ń ṣe àbọ̀ ṣe. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí muslim ní fúnra wọn náà àwọn náà mọ̀ pé àwọn ti pín sí in different place tẹ́lómi bá yín ẹ máa sọ pé. gbogbo mùsùlùmí lápapọ̀ general alisuna ni tẹ̀blíkì ni galabi ni all muslim together nílẹ̀ yorùbá all muslim together nílẹ̀ yorùbá wa tó ń ṣe nǹkan yẹn àbọ̀n ṣe. òun náà ni mo fẹ́ explain fún yín tẹ bá wo muslim nísìnyí ẹlòmíà sọ pé pálùsùnà lòun ẹlòmíà sọ pé tẹ̀blíkì ẹlòmíà sọ pé sunni òun lòun ṣé wàá ti wá rí bí gbogbo wọn ṣe wà. Mr. Akànbí Mr. Akànbí ẹ jẹ́ ká máa lọ MS ẹ jẹ́ ká ka kínní ní DSC fún àwọn èèyàn wa tí wọ́n gbọ́ èdè Yorùbá èdè tó lọ́lá jù lágbàáyé ẹ jẹ́ ká kà ní English fún wọn. olówó Èkó. wọn ò ní dá yín ẹ ṣáà gbọ́n kankan sọ wọn ò dá yín lóhùn. wọ́n máa dáhùn ẹ̀jẹ̀ fún mi ní seconds. èmi fẹ́ dáhùn lóhùn Mr. Olówó ẹjọ́ a lè káyà yẹn ká má fìdí ọ̀rọ̀ síbi kan a bọ̀lọ̀ fìdí ọ̀rọ̀ tọ́ra àwọn tó ń gbọ́ wa nǹkan tí ń béèrè lọ́wọ́ yín ní sin brọ́dà mi Àdèlé sí àwọn mùsùlùmí bá ń ṣe nǹkan yẹn tọ́ra gbàlagbà ní gbogbo àwọn tó dẹ̀ ń wò yín sọ over 600 and something people ló ń wò yín wọ́n dẹ̀ ti rí gbogbo ala ti rí pàgbàlagbà ní ẹ má parọ́ ẹ sọ wọ́n ní sàn láàrin ajé ló mú ní pẹ́kọ̀rọ̀ tí àwọn mùsùlùmí máa ń gbógun ti àwọn tó ń ṣe ẹlẹ́sìn tí wọ́n àbọ̀ ń gbógun tí wọ́n nílẹ̀ Yorùbá tiwa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kọ́ ẹjẹ nǹkan dá mi kò sí bóyá lè jẹ́ níwèé tẹ́ bá lọ náà wọ́n yìí máa fi nǹkan pẹ́ wo Mr. Olówó nsìn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kọ́ ká lè tẹ̀síwájú yes na yes I can sọ̀rọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kọ́ ká lè tẹ̀síwájú ẹnìkan lè wà ń bí ni ẹ take time to yes or no náà bẹ́ẹ̀ lọ́wọ́ yín wọ́n bẹ̀rẹ̀ tàkìyà yọ yes you just talking to látàrọ̀ kí ló dé ẹ sọ̀rọ̀ jáde kí ẹ jẹ́ ọ̀rọ̀ kò ń ṣe máàtì kò ń sọ̀rọ̀ ìbú àkàn deliberate ni. second time yẹ kí yóò kò kí sọ fún ẹbí sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọ ìjọba ní méjì lẹ́yìn ọmọ yẹn sì mọ náà láàrin ajé ló mú ní pẹ́kọ̀rọ̀ wọ́n ṣe wọ́n ṣe àwádẹ́ tó máa fún ilé evidence pé wọ́n ṣe. ẹ̀sẹ̀ bá ní wọ́n ṣe a máa tẹ̀síwájú lọ ẹ̀sẹ̀ bá ní wọ́n ṣe. ṣé ẹ ti land nǹkan tó ṣẹlẹ̀ ni pé bóníkálukú ṣe máa ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣàlàyé nǹkan ó yàtọ̀ sí bí mi ṣe máa ṣàlàyé nǹkan. ẹ ká fún wọn lẹ́kọ̀ọ́ ṣàlàyé Akànbí mo ti sọ fún yín láti bẹ̀rẹ̀ èyí lẹ́lẹ́fẹ́ ẹ jẹ́ kó ṣàlàyé bó bá ṣe fẹ́ ẹ jẹ́ ká fún wọn lẹ̀ èyí lẹ́lẹ́fẹ́ bẹ̀rẹ̀ ẹ ká. kíní ni àwọn different muslim tán wà ṣẹnastan ni pé ní gbogbo wọn bọ́n ìwà general yẹn àwọn míì wà nù wọn nǹkan tẹ́ sọ yìí tán máa ṣe gbogbo wọn pátápátá gbogbo wọn wà lè kọrí síbì kan náà
kan ní àwọn máa pààyàn ó ṣeéṣe nínú 100 ó ṣeéṣe kéèyàn méjì àbí mẹ́ta kan máa pààyàn the least but not the last ni pé sẹ́ẹ̀tì ni wá kò ń ṣe pé mo ṣàgbàlagbà the same kí ni wá so ẹja continue. The most important thing tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ ni pé tèmi bí n tẹ̀lé dáhùn. Ilé kan wà waste time lásán bí ni kò sí nǹkan tó fẹ́ sọ́tà ọ̀rọ̀ yìí bí saying trash. kò ṣe insult kò ṣe tẹ̀síwájú. ẹ mọ̀ pé àgbàlagbà ni gbogbo ilé ẹ má bínú ms ẹjẹ kaka the same thing ẹjẹ kaka yẹsì yẹn fún gbogbo ayé ẹjẹ kaka yẹsì. so nǹkan tó wà nù àyàtà kà yẹn fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Yorùbá Quran 9 verse 123 òun la kà ó jẹ́ sọ pé ẹ̀ka ní English ó fẹ́ kà ní English náà ẹ kí n bọ́ sí big screen. so gbogbo àwọn tó bá ń gbọ́ wọn à ní láti ṣàlàyé gbogbo ayé mọ yes àbí náà ní so ẹ jẹ́ ká máa wò. all believers. ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ gbàgbọ́ lódodo. fight the disbelievers around you. ẹ lọ máa bá àwọn tí ò kì í ṣe muslim tó wà lágbègbè yín nílé yín láyìíká yín ẹ lọ máa bá wọn jà. and let them find firmness in you. ẹ jẹ́ kí wọ́n rí ilé koko lára yín kẹ́ ẹ máa kanra mọ́ wọn bí ajá ilé koko kẹ́ ẹ máa dún mọ́ wọn ọ̀ìn ọ̀ìn ọ̀ìn. and know that Allah is with those mindful of him. tẹ́ ẹ bá ti wá ń ṣe gbogbo eléyìí kẹ́ ẹ lọ mọ̀ pé Allah wà pẹ̀lẹ́yìn tẹ́ ẹ gbọ́ràn sóhun lẹ́nu tẹ́ ẹ jákèjádò. mo bí wọ́n lè rí question kan lọ́kàn pé ǹjẹ́ Ọlọ́run lè sọ wọ́n sọ pé Ọlọ́run ò lè sọ so. gbogbo ayé dẹ̀ tún mọ̀ pé àwọn muslim ilẹ̀ Yorùbá ti ń ṣe wọ́n ti ń ṣe nílẹ̀ Haúsá gbogbo muslim country ló ti ń ṣe ká máa ka láti Chad Niger Sudan Somalia Libya dé Iran Iraq kò sí gbogbo ní Bangladesh náà ọba àti gbogbo ẹni tẹ̀wọ̀n àbí tẹ́ bá ti kúrò níbẹ̀ lọ tẹ India àti Bangladesh kẹ́ lọ wo bí wọ́n ṣe ń pa àwọn Hindu tó bá di kírun lọ́jọ́ Jímọ̀ tán wọ́n pariwo Allahu Akbar it is time for jihad wọ́n lọ pa àwọn Hindu ni wọ́n pa wọ́n mọ́lé wọ́n jó wọn mọ́lé so ẹ̀yin yẹn tẹ̀wọ̀n à ń bí gbogbo ayé màmá ẹni tó ń parọ́ ẹ lọ ṣèwádìí nǹkan tá à ń sọ àwa ò sọ nǹkan pé ẹ gbà bẹ́ẹ̀ ẹ kàn lọ ṣèwádìí so ms ẹ lọ sí 489 ọkẹ lọ sí 95. wọ́n ti ṣe kébìlù lẹ̀ báyìí o ẹlẹ́ẹ̀kejì là ń lọ yìí. ẹ ká